band ó bẹ̀rẹ̀ látòrí pé ká gbé keyboard lẹ̀. Kó dẹ̀ kọrin sí keyboard. Kó lu beat látòrí keyboard. Tó ní Fuji bá fẹ́ play nsìn, wọ́n kéré pin, wọ́n sì lè tó 12. Ìgbà yẹn ló máa ń dáṣà ọbẹ̀ yìí ò tó. So tẹ́ bá fẹ́ ṣe party tẹ́ bá sọ pé eléré mélòó ni mẹ́ta, ó attract àwọn èèyàn pé àwọn eléyìí ò pọ̀, ó yàtọ̀ sọ́wọ́n tó máa kó dọ́sìn ẹ̀bà fún tó máa ní ọbẹ̀ yìí ò tó. Ẹ̀gbọ́n wa kan wà ní London sìn, à ń pè ní Resalem. Ẹnìkan wà ó ń jẹ́ Sọjí Ògún Ibè. Then lẹ́yìn àwọn yẹn ni Túndé Akínsánmí náà gbórí wọlé ló jáde kó tó wá kan Los Kẹ̀ǹgẹ́. So ẹ̀yìn Los Kẹ̀ǹgẹ́ yẹn lèmi ṣẹ̀ wá jáde. So èmi gan ní ẹni àkọ́kọ́ tí ó máa kọ́kọ́ play one man band tí ó lè tẹ keyboard. Gbóyèga ń pè ní tọkọtaya. Èmi mo sọ tọkọtaya bàtà àti ń play lòun àtìyàwó ẹ̀ bẹ̀rẹ̀. So ẹjọ́ kan wá béèrè pé báǹdì wo ló ń play? Àmúṣe bí tọkọtìyàwó ni wọ́n tọkọtaya báǹdì ni. Mo yẹ sọ ní tọkọtaya. BT náà gbérin fún Kẹ̀ǹgẹ́ because BT was playing formerly gbokos. So ìgbà tó wá èwo ló ń jẹ́ gbokos yẹn? Àwọn tó máa ń fún fèrè bí olókùú yẹn. Pé oníjùjú wọ́n ń kọ Fuji sínú jùjú lónìí lábẹ́òkúta àwa tá a mú wọlé ni èmi Los Kẹ̀ǹgẹ́ àti wọ́n ẹlẹ́dàá máa sùn. Àwọn ọmọge ìwo yìí ọlọ́sàn rírọ̀ kí ni bẹ láyà rẹ tó lè dúró. Wọ́n ní kò sí tó bá dára máa rà fún ìyàwó mi. So wọ́n máa ń wá compel àwọn pé ṣáwa ò mọrú orin yẹn kọ ni. Kẹ̀ǹgẹ́ ìjọ tó kọ́kọ́ sọ Kẹ̀ǹgẹ́ ní àṣà ní Sátánì ọmọ olùṣọ́ àgùntàn ni mímí lè kọrú ẹ̀. Nígbà tí mo ti wà ní kékeré màmá mi mú mi lọ kọ́ṣẹ́ electrical work mo lọ kọ́. So ọ̀gá mi tí mo lọ kọ́ṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ lówó dé Ẹ̀gbá ó máa ń ṣe bàbá Síkírà ìyá Síkírà. So mo ní access sí cassette láti máa play Àyìnlá. Ibẹ̀ l'Àyìnlá ti wọ orí mi. Àwọn tó mọ yáyì orin wa náà máa ń jó. Àwọn tí wọ́n fẹ́ràn ariwo wọn ní tàlàjẹ. Dayo, Adasy ti dòde, Dayo Adasy. A ti retí ẹ, Olúdáyọ̀, Adasy ti dòde, wá fún wa lórí. A ti retí ẹ, Dayo. A ti retí ẹ, Dayo. A ti retí ẹ, Dayo. A ti retí ẹ, wá fún wa lórí. A ti retí ẹ. D1 Adasy ni àlejò tá a tún gbà lálejò lórí platform ilé ní. Àwọn náà fẹ́ sọ fún wa bí wọ́n ṣe bẹ̀rẹ̀, ohun tójú wọn rí àti àwọn ìrírí táwọn náà ní nínú àwọn olórin tó ń kọ. Ó ti di jùjú sìn but a bẹ̀rẹ̀ pẹ̀lú one man band. Ẹ jẹ́ ká mú láti one man band tẹ́ fi bẹ̀rẹ̀. One man band yẹn ó bẹ̀rẹ̀ látòrí pé ká gbé keyboard lẹ̀. Kó dẹ̀ kọrin sí keyboard. Kó lu beat látòrí keyboard. Ṣé one man band lẹ fi bẹ̀rẹ̀? One man band la fi bẹ̀rẹ̀. Lẹ́gbàá yìí. Lẹ́gbàá yìí. But torí wípé mi ò lè tẹ keyboard èmi hire ẹnìkan tó ń tẹ̀. Torí gbogbo ẹni tó bá máa play one man band gangan ó gbọ́dọ̀ lè tẹ keyboard but torí pé mi ò lè tẹ̀ èmi fi hire ẹnìkan tó ń bá mi tẹ̀. Ok, ẹnìkan bá yín tẹ̀ ẹ̀yin wá ń kọrin. Èmi wá ń kọ. Gbogbo àwọn tó máa ń play ẹgbẹ́ àwọn máa jókòó báyìí because pope ni à ń pẹ́ nìkan ní dípọ̀ ṣòdípọ̀. Ìyẹn ni ọ̀gá gbogbo wa táwa ń wò tàfi kọ́ṣe. Ewé gbégbé ayé ẹ má gbàgbé mi mo jáwé òní tẹ̀tẹ̀ kí wọ́n má tẹ̀ mí mọ́. Àsìkò tẹ́ ń sọ yìí ẹ̀yin ò lè tẹ keyboard. Èmi ò lè tẹ keyboard èmi ò mọ̀ tẹ̀ bọ́ gbogbo àwọn tó ń play ẹgbà ẹ máa ń tẹ̀. Àwọn wo ló ń play ẹgbà yẹn? A ní ẹ̀gbọ́n wa kan wà ní London sí à ń pè ní Resalem. Ọmọ tó lérí àtótóró ẹ̀ làwọn wà. Ẹnìkan wà ó ń jẹ́ Sọjí Ògún Ibè ìyẹn náà máa ń play ẹ̀. Then lẹ́yìn àwọn yẹn ni Túndé Akínsánmí náà gbórí wọlé ló jáde kó tó wá kan Los Kẹ̀ǹgẹ́. So ẹ̀yìn Los Kẹ̀ǹgẹ́ yẹn lèmi ṣẹ̀ wá jáde. So èmi gan ní ẹni àkọ́kọ́ tí ó máa kọ́kọ́ play one man band tí ó lè tẹ keyboard. Lẹ́gbàá yìí. Tó jẹ́ wọ́n ń tẹ̀ fún mi. Bọ̀dẹ́rì lẹ́yìn Los Kẹ̀ǹgẹ́ nígbà tí gbogbo wa ti ń jáde ni Bọ̀dẹ́rì náà bẹ̀rẹ̀. Àwọn Bọ̀dẹ́rì ti wà into music ti pẹ́ bọ̀ pé wọ́n ń ṣe one man band lẹ́yìn tí Kẹ̀ǹgẹ́ ti jáde lọ́wọ́ náà bẹ̀rẹ̀. Then kí Bídíò náà tó tún jáde torí Henry àti Bídíò wọ́n jọ ń gbé níjàyè ńbẹ̀ yẹn ni níbi Trinity ńbẹ̀ yẹn lọ́jọ́ ń gbé. So Bọ̀dẹ́ Bídíò àwọn fi irinṣẹ́ rẹ̀ǹtì ń gbà yẹn. So Bọ̀dẹ́rì lọ máa ń lọ set fún. Láfter 2000 Ṣẹ́gun Rockers gan sọ fún mi rí pé òun ò mọ Pope kò rí Pope rí. Túndé Ṣóẹ̀bí bẹ̀rẹ̀ lẹ́yìn tèmi ti bẹ̀rẹ̀. Ọdún wo lẹ ń sọ yẹn náà? I'm talking of 1995-96. Ṣóẹ̀bí gan sì bẹ̀rẹ̀ bóyá bíi 1990s late 96 or 97 lòún bẹ̀rẹ̀. Èmi dẹ̀ ti bẹ̀rẹ̀ 1995.
lẹ bẹ̀rẹ̀ one man band lábẹ́òkúta yìí. bẹ́ẹ̀ni Ṣẹ̀sí Bọ̀bọ̀ èmi ni mo facilitate Ṣẹ̀sí Bọ̀bọ̀ bó ṣe wọ band Los Kẹ̀ǹgẹ́. Èmi mo facilitate because ìgbà yẹn nígbà tèmi náà bẹ̀rẹ̀ yẹn ẹ mọ̀ Kẹ̀ǹgẹ́ lèmi ń tẹ̀lé. Kẹ̀ǹgẹ́ was my childhood friend àjọ máa ń wà all the time. So òun ló máa ń play kinní yẹn tí ó bá ti wá rẹ̀ èmi náà máa kọrin ní mo dẹ̀ lè kọrin àmọ́ ní mi ò mọ nǹkan kan tẹ̀ pé mi ò lè á nírọ́. So a wá lọ play ní Akin Olúgbadé ní ọjọ́ kan. So by wá play Ṣẹ̀sí Bọ̀bọ̀ wá wòran wa ó wá láìkẹ̀ kò sẹ́ni tó gbérin fún Kẹ̀ǹgẹ́ ńgbà yẹn Kẹ̀ǹgẹ́ kàn dákọ orin yẹn. So Ṣẹ̀sí wá sọ fún Kẹ̀ǹgẹ́ pé òun wà interested láti join band yẹn. Kẹ̀ǹgẹ́ wá sọ fún mi pé òun ò lè gbà yan pé àwọn tó ń play one man band wọn gbọ́dọ̀ ju 2 mẹ́ta lọ pé a ti ń pọ̀. Àwọn á ní kó gbà pé bọ̀bọ̀ yẹn pé kó jẹ́ kó tẹ̀lé ọ. So bó ṣe bẹ̀rẹ̀ sí tẹ̀lé Kẹ̀ǹgẹ́ ni. Ẹ̀yin lẹ ṣàtọ́nà bí Ṣẹ̀sí Bọ̀bọ̀ ṣe dọ́rọ̀ lẹ́yìn. Yes, tí Kẹ̀ǹgẹ́ náà dẹ̀ mọ̀ sí. Ṣe rí gbà yẹn gbàdá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ó wà generally accepted because Fuji ló ń rule Abẹ́òkúta ń gbà yẹn. But torí wípé ńgbà táwa dé with limited number of people on stage ó attract àwọn èèyàn. Then àwa jáde láti agboolé alákọ̀wé àwọn oníṣẹ́ ìjọba àwọn PS àwọn kankan wọ́n fẹ́ ṣe office party làwa fi jáde. So ńgbà tá a jáde yẹn for example sí Kẹ̀ǹgẹ́ ń play ní Omida níbi Abiola bookshop wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀dọ̀ Aunty B ní Kẹ̀ǹgẹ́ ti ń play. Pope ń play ní UNAP staff club. Ní Kólóbó kọ́ nìyẹn. Ní Kólóbó. Resalen àwọn ń play lérí Atótoró yẹn. Then Sọjí Ògún ibẹ̀ kò níbi tó ti ń ṣe jump. Bó ó máa wá play fáǹtì kan ní ẹgbẹ́ ilé mi ńgbà yẹn one man show pure one. So bí gbogbo wa ṣe wà nígbà tó yá tí fídíò náà gbórí wọlé àwọn ń play ní Gateway Annex àwọn ti bẹ̀rẹ̀. Túndé Akínsánmi ń play ní Diaba opposite technical college. Bóyèga ńkọ́. Wọ́n máa ń pè ní tọkọtaya. Èmi mo sọ tọkọtaya. Bàtà àti ń play lòun àtìyàwó ẹ̀ bẹ̀rẹ̀. Sọjọ́ kan wá béèrè pé báǹdì wo ló ń play àmúṣe bí tọkọtìyàwó ni wọ́n tọkọtaya báǹdì ni. Mo yẹ sọ ní tọkọtaya. Àwọn wo ló dúró wetland mú? Bàbá ló ní wetland òpì kábíyèsí bàbá ló ní wetland o dípọ̀ ṣòdípọ̀. Then ìgbà tí Ṣóyẹ̀bí náà dìde. Túndé Ṣóyẹ̀bí. À ń pè bí kan ní Superfoods. Superfoods yes roundabout ti bára. Èmi àti Ṣẹ̀sí la dibẹ̀ yẹn mú àjọ máa ń play Kẹ̀ǹgẹ́ di Falcon mú. So tẹ́mi bá play ní week ní Superfoods Ṣẹ̀sí Bọ̀bọ̀ máa play ní the following week. But bàbá wà ní Falcon kọ́lọ́ ń ṣàánú wa bàbá àti Falcon ṣáà ní clash. So wọ́n ṣe gbé èmi wọ Falcon nìyẹn. So Chelsea remain ní ibẹ̀. Then bọ̀dá tó dé Ṣóyẹ̀bí later àwọn náà wọ Superfoods yẹn because nígbà yẹn tó bá ṣe fàájì gbogbo Abẹ́òkúta tó bá ti dé wetland Superfoods Falcon ó ti jà yẹn. Raymond ńkọ́ lómídá. Raymond later Raymond dé ìgbà tí Raymond dé yẹn Wọlé Papa because Wọlé náà tún jáde later. Wọlé Papa jáde látara kí. Ṣé wọ́n máa bá náà ni Wọlé Papa ń play ni. ṣe rí ìgbà tí èmi tèmi ò lè tẹ keyboard tèmi ti bẹ̀rẹ̀ sí kọ ó fún àwọn tó kù náà ní confidence because nǹkan tó máa ń sọ ni pé ẹni tí ó bá lè tẹ keyboard kò lè play one man band. ó dẹ̀ wé mi kọ bọ̀ mi mọ́ tẹ̀. So in fact ó affect mi gan because wọ́n bá fẹ́ gbé play fún mi gbà yẹn ẹ mọ àwọn èèyàn wọn máa lọ sọ kiri ẹni tí ò lè tẹ keyboard kò lè entertain ní nǹkan tó gbé jìtà wọlé nìyẹn o nǹkan tó gbé àwọn àyàn wọlé nìyẹn o nǹkan tó gbé drum set èmi ni mo kó gbogbo ẹ̀ wọnú ẹ̀ lẹ́gbàá yìí ọmọ Sofela tí mo kó gbogbo à ń wọ uniform èmi tí mo kó wọ ni. Boye student mi BBHS. Boye is not a rude person. He will always tell you pé teacher òun ni. Boye ṣẹ̀dí ni. Aláyọ̀ náà ṣẹ̀dí ni. Singer. Aláyọ̀ is my brother but náà tó bẹ̀rẹ̀ lẹ́yìn mi náà láláyọ̀. Big T náà gbèrin fún Kẹ̀ǹgẹ́ because by the time tí Ṣẹ̀sí Bọ̀bọ̀ tóun náà ti fọ́ọ̀mù báǹdì tiẹ̀ Big T ló replace because Big T was playing formerly Gbokos. So ìgbà tó wá èwo ló ń jẹ́ Gbokos yẹn. Àwọn tó máa ń fún fèrè bí olókù yẹn Wálé ń gbèrin fún mi tẹ́lẹ̀. Okay. So later Wálé wá ó copy Ṣóyẹ̀bí. So ìgbà tí Wálé náà wá ti good gan there is another place tó ń pè ní ibi ìjẹmọ àgbàdo yẹn Radiant yẹn there is another eléré kan tó wá láti Ìjẹ̀mọ̀ à ń pè ní Asena. So Túndé Ṣóyẹ̀bí ló gbé style Orlando Ọ̀wọ̀ wá táwọn èèyàn dẹ̀ fọ́ fún gan. So ibẹ̀ ni Wálé Abẹ́tì
peak. tó ti peak. So towards the later day bọ̀dá Túndé Ṣóẹ̀bí ni Wálé peak. Wálé elégbèmí ni tẹ́lẹ̀. Sammy B àwọn ò fi bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ play jump kiri, òun náà ń play because nígbà yẹn tí n bá wá lọ gba keyboard bí ta ti máa ń gbà á máa ń pàdé patient tó ń jẹ́ Sammy B. Ó dà pé àwọn yẹn ti play jùjú full band tẹ́lẹ̀ bọ̀ ẹ mọ̀ gbà tó dẹ̀ pé èrò so àwọn náà convert bọ̀ lẹ́yìn táwa ti wà làwọn náà dé. Fuji yẹn ó ní some class of people táwọn ń play fún. Meanwhile the number of personnel fún wọn tó ń play on stage ó pọ̀. Tó ní Fuji bá fẹ́ play nsìn wọ́n kéré pin wọ́n sì lè tó 12. Ìgbà yẹn ló máa ń dáṣà ọbẹ̀ yìí ò tó. Wọ́n yẹn máa ń pè wá ń gbà yẹn nìyẹn because wọ́n ti believe pé wọ́n pọ̀. tó ń gbà táwa máa dé tó jẹ́ pé eléré mẹ́rin ẹni méjì for example Pope nìkan ló máa tẹ keyboard ẹ̀, bọ̀dá Ṣẹ́gun engineer àjòkò then bọ̀dá SOJ manager àwọn mẹ́ta. So tẹ́ bá fẹ́ ṣe party tẹ́ bá sọ pé eléré mélòó ni mẹ́ta ó attract àwọn èèyàn pé àwọn eléyìí ò pọ̀ ó yàtọ̀ sọ́wọ́n tó máa kó dọ́sìn ẹ̀bà fún tó máa ní ọbẹ̀ yìí ò tó ìyẹn ló fi ń pè wá lọ́bẹ̀ yìí ò tó ń gbà. bí wọn náà dá sí i náà báwo wá ní music láti gbà yẹn báwo ni nǹkan ṣe ń rí gbà yẹn. ẹ ṣe rí ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run because ìgbà tá one man band yẹn orin tó cool tí ò sí pákáleke ni wọ́n ìgbà táwa dénú ẹ̀ tó ti di wípé àtẹ keyboard mọ́ a bẹ̀rẹ̀ sí fast tempo ẹ̀ torí pé ọ̀tọ̀ lẹ́ni tó ń tẹ keyboard káwa kan kọrin ni tempo yẹn bẹ̀rẹ̀ sí wá sókè. Now àwọn tó ń jó Fuji fast beat ni wọ́n ń jó later wọ́n wá rí wípé àwa náà àti ń lé fast beat ṣé màá dé party tí àwọn boys wà lọ ni mo jáwé gbégbé wọn nílé jó. ayé màmá but àwọn bàbá bank executives wọ́n á jókòó wọn máa ní àṣírí so gbogbo àtàwọn náà dẹ̀ ti ń lálùjù pé wọ́n pé oníjùjù wọ́n ń kọ Fuji sínú jùjú lónìí lábẹ́òkúta omi ò mọ̀ bóyá ó ti wà ní other state lábẹ́òkúta àwa tá a mú wọlé ní èmi Los Kẹ̀ǹgẹ́ àti wọ́n ẹlẹ́dàá má sùn là mú Fuji. So ìgbà tó tún ti wá di pé àwa ń kọrin bàbá kọ Sọ̀ní díẹ̀ àkó bèsì àtúwá kọ Fuji. ẹ ti kó gbogbo ẹ̀ pọ̀ àti wá kó àwọn èèyàn wá ọ yóò fún wa gan so bó ṣe dòun ni. ìgbà wo lẹ ṣe rékọ̀dù àkọ́kọ́. First record mi mo record ẹ̀ ní 2000 year 2000 in fact bí mo ṣe ń record rẹ̀ lọ́wọ́ ni Pope kú torí wípé èmi ni mo dá ẹgbẹ́ allman ẹgbẹ́ the first ẹgbẹ́ táwa oníwọ̀n máa ń bà ní èmi tí mo dá lẹ̀ ni so ńgbà tá a dá ẹgbẹ́ yẹn lẹ̀ wíwá àti invite Pope but wọ́n ti sick so bọ́n ṣe kú àwa wò pé àwa stage concert fún Pope in fact during the waking kini Pope tó fi ṣe waking ẹ̀ àwa one man band la take over stage ẹ̀rí àgbọ̀lá ló lead wa so irú àwọn fídíò yẹn èmi ní lọ́wọ́ lórí YouTube. ọ̀làdì púpọ̀ ròdò alẹ́ ojú mi ronú. ibẹ̀ lẹ ti máa rí bóníkálukú ṣe rí àwọn tí mo sọ pé wọn ò tí ì sí bẹ́ẹ̀ gbà yẹn ẹ̀ rí pé wọn ò sí bẹ́ẹ̀. tẹ bá rí ẹlẹ́sẹ̀ mẹ́ta kò sanra tó mi nínú fídíò yẹn àdẹ̀fí bó dẹ̀ ṣe ti di. first record yẹn ṣé one man band náà lẹ fún wa ni àbí ẹ kó gbogbo ẹ̀ pọ̀. àṣẹ mọ̀ wé by the kind of music tèmi wá ń play àti kó gbogbo ẹ̀ pọ̀ kò jọ jùjú kò jọ afro jùjú kò jọ nǹkan kan lèmi ń play so ti yẹ yín sí mo mix ẹ̀ pọ̀ but mo make sure wípé ó wà láàárín ni wàá gbọ́ jùjú ń bẹ̀ wàá gbọ́ highlife wàá gbọ́ kò jọ Fuji kò jọ nǹkan kan wàá gbọ́ because mo ń try láti create my own pattern of music like láti kọrin bí ẹnìkan anywhere I'm playing tẹ bá ti yọ lọ́ọ̀kan Adasy ló ń kọrin bẹ́ẹ̀ ó yàtọ̀ sí kan sọ pé Ṣayéfẹ́lẹ́ ló ń kọrin bẹ́ẹ̀ nǹkan wá dé Ayéfẹ́lẹ́ kọ́ ló ń kọrin Adasy ló ń kọrin ní ìfẹ́ irú ẹ̀. first record yẹn kí lẹ pè title ẹ̀. Arrival. So ní 2000 ẹbí mo ń ṣe lọ́wọ́ ní Pope kú so mo wá kí Pope èmi ni the only olórin tó kí Pope ń gbà ẹ̀ nínú àwọn máa ń bá. Kẹ̀ǹgẹ́ náà máa ń kọrin tó ṣe kínní later torí pé Pope ni master of that music tẹ́yìn sọ yẹn.
bọ̀ tí Pope bá ṣe rẹ́kọ̀dù inú club lọ ti máa ń ṣe wọn ń jẹ́ kó jáde. So àwọn tó ń bá wà careless pẹ̀lú ẹ̀ la máa gbọ́ pé ta ló kọrú eléèpọ̀ inú ilé ló wà. So ìgbà táwa bẹ̀rẹ̀ sí play ní Falcon àwọn tó máa ń lo agbo Pope tí wọ́n ń gbádùn Pope dáadáa wọ́n á máa sọ fún wa àṣàwà náà ò lè kọrin. ẹ fún wa nírú orin yẹn kan kí n gbọ́. ìyá láyé ẹni bá nà ya láyé àríjà bàbá láyé mo sọ kí ni ń bẹ láyà rẹ tómi jó lódìrọ àwọn ọmọge ìwòyí ọlọ Adasy. bàbá ní àwọn ọmọge ìwòyí ọlọsàn rírọ kí ni ń bẹ láyà rẹ tómi jó lódìrọ wọ́n ní kò sí tó bá dára máa rà fún ìyàwó mi pátá tó bá dára. bàbá òde ń kọ́ kiri inú club tí àwọn títí wọ́n bá kàn ṣe fàájì bọ̀ ẹ mọ̀ pé kò sọ̀gbọ́n àwọn kan á jí mú jáde. So wọ́n máa ń wá compel àwọn pé ṣáwa ò mọrú orin yẹn kọ ni. Kẹ̀ǹgẹ́ ìjọ tó kọ́kọ́ sọ kẹ̀ǹgẹ́ ní àṣà ní Sátánì ọmọ olùṣọ́ àgùntàn ní nínú ilé kọrú ẹ̀. Wọ́n bá ní tó bá ti lè kọ́ ò lè pawó. So nígbà tó máa di the following week kẹ̀ǹgẹ́ gbé wá ní tuntun fresh. Ó ti lọ get life Pope yẹn so ó get ẹ̀ so ńgbà tó máa kọ òun tempo ẹ̀ díẹ̀ ju bí bàbá ṣe wọ́n ṣe gbà á ní ẹbí kẹ̀ǹgẹ́ ṣe rò pé ọbẹ̀rẹ̀ Adasy tá bá ti kọ kínní lọ́ máa náwó jù o bó ṣe wọnú ẹ̀mí lọ pẹ̀lú ẹ̀ ó wọ gidi ó kọ́ dẹ̀ mú àwọn orin church yẹn ó kọ́ dẹ̀ so first record yẹn lẹ pè ní Arrival tẹ́ẹ̀kì Pope ẹ kọ díẹ̀ fún mi náà orin tẹ kọ́ ń bẹ̀ sà. ó náà ni Olúdáyọ̀ Adasy ṣe mí lólú ọmọ ṣe mí lólú ọmọ ṣe mí lólú ọmọ tó máa wúlò fẹ́ bí kíkú má pa mí fún bàbá mi o kàrùn má ṣe mí fún màmá mi o kémi náà dàgbà kí n jẹun ọmọ. Jídé Ọlọ́mọníyì ńkọ́. Jídé Ọlọ́mọníyì ẹnu àwọn tó tún jáde lẹ́yìn àwọn Chelsea bọ̀bọ̀ ni lẹ́yìn táwọn Chelsea ti wà established Jídé náà wá but Jídé faramọ́ Túndé Ṣóẹ̀bì díẹ̀ lòun náà fi wá kó tó di pé Surely Bright ló lùlù fún Chelsea bọ̀bọ̀. ìyẹn ti di pastor nsìn. òun ló ń lùlù fún Chelsea bọ̀bọ̀. Surely Bright. onílù ní tẹ́lẹ̀ ó ń lùlù fún Chelsea bọ̀bọ̀ kó tó di pé òun náà tún wá dá títí ẹ̀ lẹ̀ so set náà wọn Jídé Ọlọ́mọníyì àti Surely Bright. Okay now first record yín jáde ní. year 2001. tẹ́ pè ní Arrival. Arrival. So now lẹ́yìn first record yẹn ńkọ́. Lẹ́yìn first record yẹn ọmọdé ṣàwá náà àṣepátá because lẹ́yìn first record yẹn ovation yẹn ti pọ̀ jù àdèmọ̀pá àti rí kankan so àwa náà bẹ̀rẹ̀ sí fi tajútajú sí fi gbogbo ẹ̀ so àṣà lose focus so the second record tí mo ṣe Source ni mo pè very nice music in fact there is one promoter ní Ìbàdàn Yinka Smart UK ló wà the man came all the way from London wọ́n dẹ̀ kọ́ àwọn manager sọ pé wọ́n wá sign record yẹn ọjọ́ tó máa bá wa ilẹ̀ ti ṣú lọ́sàn-án ilẹ̀ ti ṣú láago 2. kí ló dé gbégún ni. a ti dá nǹkan àyà a ti dá nǹkan wọ́n so wọ́n kàn wò pé ṣẹ́ni tí àwọn fẹ́ kówó lé artist wò ṣe mọ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ so bọ́n ṣe lọ nìyẹn because ìgbà yẹn mò ń play láàárín ọjọ́ 7 mò ń fi ọjọ́ 6 play tí à ní nísìnyí àwọn band boys ń bá mi jà pé play ti pọ̀ jù pé kí n má gba play mọ́. So tá bá ti wá dé show mi tó bá ti rẹ̀ mí tí má ní mi ò lágbára ń bì wọ́n á ní kí n mú go kan. So tèmi náà bá dẹ̀ ti mú ṣe mọ̀ pé ara tún bó ṣe wọra nìyẹn nígbà tó tún yá wá tún ní àṣẹ àwọn àtẹ́bá fẹlẹ́ náà sí ó tún máa jẹ́ kí tún ibẹ̀ yẹn àwa concentrate àwa lose focus. By that time àwọn ọmọ kéékèèké àwọn boys mi ní pé wọn lọ́mọ kéékèèké but àwọn boys náà ti ń jáde so irú Wọlé Papa ń sìn Wọlé fi àwa ṣe case study ni gbogbo nǹkan táwa ṣe yẹn Wọlé kò ń ṣe so ó jẹ́ kó àwọn ẹlòmíín bọ̀ Adasy ó wá bá Adasy ń fa sìgá wọn ló máa pé why this so ó wá dé pàtí ẹlòmíín kò rí kó mu nǹkan ẹ̀ àwọn bọ̀bọ̀ ìpákéjì ju so àwọn boys ẹ wá lọ́ fi dìde. Wọlé Papa mo lè sọ pé ìgbà yẹn náà làwọn Aláyọ̀dé ti Boye Best náà gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn gbogbo wọn fi dé bọ̀ gbogbo ìgbà táwọn wà ní Ẹ̀gbá kò sẹ́ni tó kò sọmọ náà
kò sí. kò tí ì sí anybody. Mo mọ orin ju physics lọ. Yes, ó ṣùọ̀ fún mi, mo mọ orin kíkọ ju ìwé tí mo lọ kọ́ university lọ. Ó ṣùọ̀ fún mi. Tí n bá rí olórin mo mọ̀ olórin yàtọ̀ sí eléré o. Olórin yàtọ̀ sí eléré. Olórin yàtọ̀ sí eléré. Eléré tẹ bá pè sí agbo kò lè fún yín ní 5 minutes composition orin ara ẹ̀. Ó bá la efẹ́lẹ́ díẹ̀ a bọ́ sí sọ̀nì a bọ́ sóbì a bọ́ bọ̀ eléré gangan fúnra ẹ̀ tó bá jókòó ẹ̀yin oríṣẹ́ fíìmù. That is why people like that wọn ò lè lọlẹ̀. Ẹ ti understand sí àwọn ò lè lọlẹ̀ because they are naturally talented. Tó bá rí event wọ́n lè sọ dórí. Nígbà kan àwọn kan wá bá mi lé Adasy múra sọ́ra rẹ̀ ẹnìkan ti lọ London ẹnìkan ti lọ Mecca ẹnìkan ti lílo mọ́. Nígbà tó ń sọ gbogbo ọ̀rọ̀ ẹ wọ́n dẹ̀ sọ̀rọ̀ ẹ tán ìyàwó ilé mi náà wá sọ fún mi pé confam náà bẹ́ẹ̀ sọ ẹ̀ mọ́ á ní confam ní kíni bí mo kàn yé sùn kíní yẹn kàn wá sí mi lórí ni mo fi kọrin kan pé bí lágbájá ló Benz bìtàmẹ́dù ló Jeep ìyẹn ò ní kí n sáré kọjá kádàrá mi bí lágbájá l'Amẹ́ríkà bìtàmẹ́dù lọ London ìyẹn ò ní kí n sáré kọjá àsìkò mi orí tó máa dádé akọ́kọ́ dé fìlà o ìkòkò tí ó jata ìdí rẹ̀ àgbóná ọmọ Sofela mo ṣe dúró dàsìkò mi ẹ má ṣe lé mi sáré kọjá kádàrá. That is music. Mi ò gbọ́ lẹ́nu Sànní mi ì gbọ́ lẹ́nu Òbí mi ì gbọ́ lẹ́nu anybody. Eléré yàtọ̀ sí olórin. Olóòtú next question. D1 Adasy. Now second record yẹn lẹ pè ní source. Lẹ́yìn source yẹn wá ń kọ́. Lẹ́yìn source mo wá ṣe back and better. Ọmọ Sofela Adasy gbẹ̀gbẹ̀ olùdé yorùbá Adasy tó ń ṣeré o ó ń ṣeré o ó ń ṣeré o everybody wá jó. Ibẹ̀ ni mo ti wá sọ pé nígbà kan rí o mo ti ṣe mo ń rí fásánwó nǹkan tó ṣẹlẹ̀ nígbà kan rí o mo ti ṣe sí ọ bàbá gbogbo àkọlọ ayé mi bàbá dáwọn padà you deliver Paul and Silas you will surely deliver me. Àbí mo láì ní you see people now going back to archives lọ máa wá orin bí mo yẹ wáyé kò sórin tí mò ń gbọ́ láyé mi Àyìnlá Ọmọwúrà lọ. Mi ìdẹ́ ń ṣalápàlà bọ̀ Àyìnlá máa ń lo àwọn èdè Yorùbá tí mi ò gbọ́ rí láyé mi tó wá jẹ́ pé ìgbà tí mò ń gbọ́ mo wá gbọ́ Yorùbá gan. So when I want to do my compositions ó easy fún mi kì í ṣe pé mò ń fẹ́ máa kọrin Àyìnlá bọ̀ mò ń gbọ́ èdè ńbẹ̀ tí n bá gbọ́ Bàbá Lẹ́gbàá ṣó ti yẹ yín sí tí n bá gbọ́ Bàbá Lẹ́gbàá Yusuf Ọlátúnjí Yusuf máa gbọ́ àwọn ọ̀rọ̀ kan ńbẹ̀ mo máa ń gbọ́ àwọn òjíǹdó àwọn bí jẹ́mi máa ń lọ ó yàtọ̀ sí music tí mò ń play. Mo fi ń wá ìmọ̀ ni so that tí n bá sọ̀rọ̀ láwùjọ wàá mọ̀ pé ẹni ó mọ nǹkan tó ń sọ. But yẹn ní adẹ̀fí máa jẹ́ evergreen. Most of àwọn tá à ń sọ yìí current of the moment ni wọ́n. They cannot be lè kọrin olórin jọ kó ṣàjọ ló fẹ́ fi dé win evergreen award. Kò possible. So that is it. Now kí ni record tẹ́ tún ṣe lẹ́yìn back and better? Lẹ́yìn tí mo ṣe back and lẹ́yìn tí mo ṣe ìgbà ọ̀tún nìyẹn mo wá ṣe back and better. Honestly back and better yẹn will have breakthrough but mo ṣe mistake kan gbà ibi studio tí mo ti ṣiṣẹ́ iṣẹ́ yẹn wà okay gan. Studio yẹn ni èrè àsàlátù náà lò lọ́dọ̀ Ṣọlá Dúrójayé Lómídá. In fact bẹ́ẹ̀ mi ṣe rìkọ́ọ̀dù tí mo jáde bí mo ṣe rìkọ́ọ̀dù tí mo jáde èrè àsàlátù bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n máa fà àsàlátù ránṣẹ́. ìkìfìrí lànà. Ṣọlá ló produce wa but ìgbà tẹ́mi gba iṣẹ́ yẹn mo wá wò ó pé production iṣẹ́ yìí àṣé kọ́lọ́ ń ṣàánú fún wa àṣé engine tá fi ń play ní ilé gan ló ní problem. Bọ̀ǹgbà bá ti bu nǹkan sórí àti ẹ̀dẹ̀ mọ bí ó ṣe mo kàn play iṣẹ́ yẹn mo níṣẹ́ yóò dáa pé mi torí pé mo fojú di studio yẹn. Àṣé Ṣọlá dẹ̀ ṣe great work. Ìgbà yẹn Ọdúnládé Adékọ́lá náà ṣe máa ń wá rìkọ́ọ̀dù bẹ́ẹ̀ tí n bá wá studio a máa ríra ń gbà ẹ̀. So rẹ́kọ̀dù yẹn ló yẹ kó hit pátápátá but mi ì release rẹ́kọ̀dù. A tún ti gbórin tó dùn dé Adasy o. A tún ti gbórin tó dùn dé Adasy.
kó dùn kó pọ̀ kó pẹ́ kó pẹ́ kó pọ̀ kó dùn kó dùn kó pọ̀ kó pẹ́ kó kúkú sẹ́yìn olúwa tó ní òjò tàná òjò olórin wa ló bá rọ̀ fún wa lówùúrọ̀ á tún rọ̀ tó bá dalẹ̀. So àwọn orin yẹn ìgbà yẹn tí mo wá stop orin yẹn mi ò wá tí ì ṣe release because mo ń wo nǹkan tí máa ṣe tó gbọ́dọ̀ ní mi ní tíṣà ni mí tó bá yá mi nílé kọrin mọ́ màá jókòó báyìí ṣé mo wá gbọ́dọ̀ jókòó báyìí kán wá máa play orin mi kí wọ́n lọ sáré máa bá díje pé ẹ̀pá ìsọkúsọ tí mo sọ ń bẹ̀yẹn mi ìfẹ́ kọ́ gbọ́ kò dáa. Pope released about 3 records. Well lè fi kọ́kọ́ wé the first one tán ṣe àmọ̀ràn. Bẹ́ẹ̀ni. Ẹ lọ gbọ́ ìyá ní wúrà bàbá ní jígí. Tẹ́ bá ṣe ń gbọ́ orin yẹn kì í ṣe pé máa ní orin yóò tẹ̀ dùn mọ́ evergreen. Irú àwọn nǹkan tí mo fẹ́ ṣe ni kì í ṣe pé rave of the moment. Gbúdúgbúdú. Bó jẹ́ mẹ́ta ni bá ṣe tí n bá play arrival fún yín lónìí ẹ̀rí bọ́wọ̀n èèyàn ṣe máa orin yìí dùn gbọ́n gbà ó ní mínì. Dayo a ti ń retí rẹ. Àbẹ̀tá ni ò fẹ́ jẹ wọn mọ́ sẹ́nìkan wà tí ò fẹ́ jẹ wọn mọ́ àbẹ́nìkan gbàdúrà kí kú pa òun fún ìyá òun. Àwọn nǹkan tá à ń sọ nù music. D1 Adasy my brother ọmọ Sofela Adasy àwọn olórin wo ló ti wá train lọ́ndà yín. Èmi ò fi bẹ́ẹ̀ ṣe rí my kind of music kò easy for anybody láti kọ́. Because God gave me one thing ó yàtọ̀ sí anybody and that is the voice. I can twist my voice to suit any orin tí n bá fẹ́ kọ. Tí n bá ń kọrin lọ́wọ́ sí tí n bá wò pé àpàlà ń mi kọ kò ṣe pé màá máa kọ àpàlà ẹ̀ bọ́ ṣe ń kọ màá máa fi jùjú yẹn kọ àpàlà. Ẹ̀yin tẹ́ bá mọ wọ́dìn ìṣẹ̀lẹ̀ máa mọ̀ pé àpàlà ni bọ̀bọ́ yìí ń kọ. Ẹ̀gbá ni mí ọmọ Ẹ̀gbá mò ń ṣe ẹ bá mi jó ìlú rere nílùú mi ìlú Ẹ̀gbá ìlú rere ni ìlú olókìkí ìlú tó péjú owó tó ṣe mú yangàn láwùjọ. Ẹ̀gbá ni mí orin yẹn ṣì wù mí kán bá mi gbé jáde ọ ti ń gbọ́ ní palace but mo sì fẹ́ kí àwọn kábíyèsí kán mọ̀ pé anthem yẹn is for Ẹ̀gbás. Ẹ̀gbá ni mo ṣe fún mo ṣe yẹn ṣó ti yé yín sìn. Nígbà tí bàbá wa Ọbásanjọ́ wà lórí àléfà mo ṣe rẹ́kọ̀dù yẹn rẹ́kọ̀dù tí mo pè fún yín ní sọ̀sẹ̀ mo ní ìlú Nàìjíríà ìlú wa ni ẹ jẹ́ ká sowọ́pọ̀ kájọ tún ṣe ìlú Nàìjíríà ìlú wa ni kò gbọ́dọ̀ bàjẹ́ lójú wa ìlú tí ń fẹ́ òsì àlàáfíà ò lè jọba ẹni bá létí kó gbọ́ Nàìjíríà yìí ò ní túká. Mo kọ yẹn gbà ẹ̀ ó ti yẹ yín sìn. Náà nínú back and better ẹ̀ náà lẹ́yìn tí mo ti kọ bó ti gbá wọn jáde ìgbà ọ̀tún ti dé párapàra pàmpàmpàm wá ní Adasy kẹ́yìn má ṣe mọ̀ sí káwá má ṣe mọ̀ ya kó sì má mọ̀ wá títí dọjọ́ alẹ́ o olóde yomi Adasy ṣeré. Ẹ ti wọ́n ti sàn mo tún kọ̀ yẹn ń bẹ̀ then nínú arrival náà nínú arrival yẹn mo ní Olúwa tí wàá dọwọ́ rẹ Elédùmarè ọba tá gbójúlé Olúwa tí wàá dọwọ́ rẹ Awímáyẹ̀hún ọba tá gbójúlé jíjáde mi lónìí bàbá tèmi dọwọ́ rẹ ìwọ ni mo gbójúlé bàbá máa ṣọ́ mi lọ. Kí ni ká sọ pé nǹkan sìn ṣé a lè pé wọ́n máa bà nà báyìí. No, mo ti gbé gbogbo wọn pátápátá kúrò lórí wọn máa bà full band náà everybody dem play. Ṣé jùjú ni ká sọ pé n play sìn. Ṣé mi jùjú ni mò ń play jùjú tèmi mo fast tempo ẹ̀ mo wá fi creativity tèmi sí àárín ẹ̀ láti ti irinṣẹ́ mi because èmi máa ń kọ́kọ́ believe pé technical error ni technical failure. Mo lọ play ní àwọn kinní kan orílẹ̀ ẹ̀mí ní sọ the actual ìlú ẹ̀ mọ̀ pé orílẹ̀ yẹn pọ̀ orílẹ̀ mọ́ wà ń bẹ̀ orílẹ̀ kinní kan. Kinní kan náà wọ́n yé wa ẹ̀ kinní kan orílẹ̀. Ṣẹ́rí báyé dé party yẹn party ọ̀sán ni mo dẹ̀ máa kúrò school ní 2 mo ti late dé party yẹn so a kàn sáré set àwa ará àwọn bàbá kan wọ́n sákàn jókòó wọ́n ń wò tó bá wàá ṣe fẹ́ bẹ̀rẹ̀ eré ẹ̀ torí onípatí ti ń sọ pé àti pẹ́ ẹ mọ̀ kémi tó kúrò school 2 ká tó dánwò ó ti wọ 3:30 báyìí bẹ̀rẹ̀ eré ẹ̀ báyìí generator yẹn kàn knock ni straight generator knock ó bá lọ gbé ìmí ìwà ó bá tún knock tún ṣiṣẹ́ ní ẹnìkan ló wá bá mi pé
àwọn bàbá tó jókòó yẹn ǹjẹ́ mo lọ kí wọn mo nítorí mo ti léètì wọnú agbo ẹ̀ ayé ìgbà yẹn àwa àti irinṣẹ́ náà lọ́jọ́ máa gbé dé pàtí kò ṣe pé wọ́n máa ti set àwa máa bọ̀ dáńfó gbogbo a máa jókòó sẹ́yìn báyìí náà ni ẹ bá yóò tó bọ́yìn máa ń kí wa ń gbòòrò nìyẹn so mo nítorí ẹ̀ ni ló bá ní tó bá fẹ́ rí eré ìṣe lónìí èmi náà tó dẹ̀ yẹ pọ́ máa gbà ní nítorí mo gbábúlé díẹ̀ mo dẹ̀ mọ nǹkan tó yẹ tí mo débẹ̀ báyìí mo dàbúlẹ̀ tán ní o straight ọ̀rọ̀ pé bóyá àìsàn akọkàn ò sí mo bá bẹ̀ wọ́n ká jáde mi ò tiẹ̀ mọ̀ pé jókòó síbi kan tó sọ ṣẹ́ mọ̀ kéńkàn tèmi náà mu ni tó kò ní mí lára láti rà bó ti rọ̀jò ṣìnáàpù bíi méjì síbẹ̀ bébè ò dẹ̀ ṣe gbélẹ̀ lèmi gan jà mo níbàá mi ẹ jẹ́ kí n tọ́ kẹ́ lè mọ̀ pọ̀ tí ló wà ọ̀ gbèrè kì í ta ló kọ́ ẹ ṣẹ́ mọ̀ ó mọ̀ ọ́ nǹkan ẹ inú bàbá ẹ wá dùn pé kíní kan wá ní kí ló dé tẹ̀ ti bèrè eré mo ní jẹnẹrétọ̀ ló ń kù wọ́n ní jẹnẹrétọ̀ wọ́n ní kí ló ṣe mo ní mi ò mọ̀ àwọn máa lọ ṣeré ẹ lọ fà ẹ lọ fà wàhálà ìbọn ṣe fà ó dẹ̀ ṣiṣẹ́ bó ṣe ṣiṣẹ́ ni ìjọ ẹ̀ lèmi náà mọ̀ pé wọ́n ti rinṣẹ́ kò ń ṣe technical issue kò ń ṣe technical failure mẹ́rin. ìbá ní ká máa retí next record báyìí. ṣèrè orin wà nílẹ̀ gan but the situation of the country àti gbogbo issue bó tẹ̀ ṣe rí o ní ò jẹ́ kí n ti bó ti ń fẹ́ ṣe record but lágbára ọlọ́run kọ́dún ìtòdélẹ̀ máa release record. ọlọ́run adé ṣe ń rọrùn kí n tó wá káàdì ẹ̀ sà mo rí pé ẹ tún jẹ́ president Fáyìnlá Ọmọwúrà fans club kan orin tẹ́ ń kọ yàtọ̀ náà kí ló tún sún yín sọ́dọ̀ Àyìnlá. ṣe nígbà tí mo ti wà ń kékeré màmá mi mú mi lọ kọ́ṣẹ́ àwọn electrical work mo lọ kọ́ so ọ̀gá mi tí mo lọ kọ́ṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ lówó dé Ẹ̀gbá ó máa ń ṣe bàbá Síkírà ìyá Síkírà mo ní access sí cassette láti máa play Àyìnlá ibẹ̀ làyìnlá ti wọ orí mi bọ̀ mo kàn ń gbá Àyìnlá ń gbà yẹn ni mi ìmọ̀ mí ni ẹ̀ bọ̀ bó ṣe máa ń búyàn yẹn ó máa ń fọ́nì sí mi so ìgbà tí mo wá ti ń dàgbà Àyìnlá yẹn wá ń grow sí ó wá ń grow later tí mo ti wá dàgbà dáadáa mo wá rí i pé Àyìnlá kò ń ṣe olórin ìlú yìí nìkan ẹni tó bá mọ Àyìnlá dáadáa Àyìnlá ò ń ṣe kò ń ṣe ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ eléré ó ní mo sọ ní gbogbo ayé ń wò yìí ní Àyìnlá Ọmọwúrà Àyìnlá Ọmọwúrà ò ń ṣọpọ̀ kò ń ṣe ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ eléré nǹkan tí Àyìnlá ń sọ jáde lẹ́nu lẹ́rẹ́kọ̀dù Àyìnlá kan ṣoṣo tẹ bá design láti tú pátápátá délẹ̀ ẹ lè ṣe rẹ́kọ̀dù 10 ń bẹ ní nǹkan tá à ń ṣe ń sìn so mo wá láìkẹ́ nígbà tí mo wá láìkẹ́ mo wá wò pé well this man at least orin tó ń kọ we can celebrate it mi ò celebrate pé bóyá Àyìnlá ìṣe ń jẹ lo nǹkan kan oníkálukú ní wàtẹ̀bọ̀ music ẹ̀ yẹn so mo wá form Anígilájé Àyìnlá Ọmọwúrà music lovers club music lovers ẹ̀yin tẹ́ fẹ́ràn orin Àyìnlá kájọ ṣe ẹgbẹ́ pọ̀ ká máa fi túmọ̀ orin a máa ń wá túmọ̀ orin ìgbà tá a fẹ́ lọ rẹ́gísítà ní Àbújá wọ́n wá ní àlèlò Àyìnlá Ọmọwúrà music lovers club báwọn kan ti lò làwa change ẹ̀ sí Anígilájé music lovers club ó wà lórí Facebook with about 37,000 followers and we have so many people ní UK ní London kankan so ìrọ̀rùn ló bá dé o. now tí àwọn èèyàn bá fẹ́ ṣeré báyìí D1 ṣì wà ń bẹ̀ digbí. ẹni tó bá mọ orin gidi ẹ mọ̀ pé mo kọ orin kan mo ní àwọn tó mọ yáyì orin wa wọ́n máa ń jó àwọn tí wọ́n fẹ́ràn ariwo wọn ní tàlàjẹ orin ni wọn nǹkan tí mò ń pè fún ilé orin nìyẹn ṣe pé kí n kọ̀ọ̀kan ọ̀lọ́lá mò ń sọ̀rọ̀ ń bẹ̀ àwọn tó bá ní ọpọlọ máa mọ̀ pé bọ̀bọ́ yìí ń sọ̀rọ̀ sọ̀rọ̀ kan ni because àwọn kan fẹ́ máa fi irú wa wé àwọn kan mi ò ń ṣe olórin tẹ máa pèsè pátí tẹ máa ní kí n kọ Ayéfẹ́lẹ́ if you do that o ti bí mi nú ṣé mi la Ayéfẹ́lẹ́ ni àbẹ́mi ní Sọ̀ni ni Adasy lè ní listen to my music tó bá tó time tí mo fẹ́ ṣẹ̀fẹ̀ mo lè ní àbọ̀dá yín ká kọrin báyìí kí n kọ́ but you say olórin mi ẹ̀yin náà tún máa lọ bọ́ sílé ó yá fún wa lóbèsè rè ó yá fún wa ní kinní kan òun náà dẹ̀ máa kọ́ kò ní lè establish ṣé nìkan lè lọ bá ṣẹ̀fì tí Aláàjì dúró níkà ẹ̀ tó ń kọrin lọ ṣó lè sọ fún pé kó kọrin ṣínà kan kò wá òkè. D1 Adasy eléré bó ṣe pọ̀ nígbà tẹ́ bẹ̀rẹ̀ àti sìn kí lẹ kọ́kọ́ rí sáàrin yẹn náà. eléré ti pọ̀ ń sìn tó dẹ̀ jẹ́ ìdùnnú ọkàn tèmi torí tí wọn ò bá pọ̀ bẹ́ẹ̀ yẹn wàhálà máa pọ̀ ń gbòòrò gan. There are so many unemployed graduates tó jẹ́ pé music náà fi make in life wọ́n dẹ̀ ń jẹun wọ́n mu wọ́n lọ Amẹ́ríkà wọ́n ń ṣe gbogbo ẹ̀ music náà ni so inú mi dùn
pé wọ́n pọ̀ and bá ṣe náà ní kálukú ò mọ̀ ọkọ tó kò sẹ́ni tí ò ń lo òde ká dúpẹ́ fọlọ́run market tá a wà ó gba anybody so mo appreciate yẹn. ẹ ń sọ̀rọ̀ pé ẹ tún ṣiṣẹ́ mi ìyàtọ̀ sórí iṣẹ́ mi wo lẹ tún ṣe. Iṣẹ́ tíṣà ni iṣẹ́ olùkọ́ I'm a principal in Ogun State secondary school principal ni bóyá bẹ́ẹ̀ sí lọ sí Baptist Boys High School náà tẹ́ bá rí kẹ́bí. Student yín ni. Student mi ó máa acknowledge me tí bóyá bá rí mi sani my master he does that despite the fact pé he's famous and it's okay but he does that. He does that. Okay now D1 Adasy yàtọ̀ sí Pope olórin wo lẹ tún fọ́ fún gan tó ń kọrú orin tẹ́ ń kọ yìí. Ọ̀gá mi lọ kẹ̀ǹgẹ́ ni o. Ẹ mọ̀ pé mo ṣe manager London kẹ̀ǹgẹ́ is a natural singer. Tí kẹ̀ǹgẹ́ bá dúró síbí ẹ máa rẹ́rìn tílẹ̀ máa fi mọ́ ni. He's a natural singer. Then I respect Akinsanmi too. Túndé Akínsanmí. Túndé Akínsanmí too. Because Túndé Akínsanmí is a natural àwọn bíi Pope ní Túndé Akínsanmí. Wọ́n gbà tí pressure dé bàbá náà kó lù kó mele kó gbogbo ẹ̀ sí. So voice wọn yà á rí gbádùn. Wọ́n sì á ti ń gbádùn wọn padà. Alayo is a good musician but ṣe mọ̀ pàbúrò mi ni. Okay. Music that dem kọ́ yàtọ̀tọ̀. Ó yàtọ̀. But mo máa ń like àwọn orin táláyọ̀ náà mọ̀ irú èmi ti lọ́lọ́run lẹ́yìn lè dá mi dúró. gbogbo ràn kan bẹ́ẹ̀ àwọn composition tiẹ̀ nìyẹn and that is why Alayo will hit that track forever because creativity tiẹ̀ nìyẹn. Ṣó ti yé yín tó bá jáde fẹ́lẹ́ ló ń kọ́ wá ní òde ẹ̀kọ́ mi. Bóyè ṣé rí Bóyè ń tiẹ̀. Nǹkan tí mo rí sọ̀rọ̀ Bóyè ni pé Bóyè wò pé ajá àsẹ̀yìn ló mọ ewúro sẹ̀yìn lé mú. So Bóyè wò pé ayé tá a wà ń sìn àfi ká dà pọ̀ gan ká fi hip hop aníkàtẹ̀ ti lówó ṣáàbà àti jalè. So Bóyè introduce so many things. Ǹjẹ́ believe pé mi náà ń gbà kan mo máa ń lọ gbọ́ hip hop ẹ pé bóyá kémi náà lè kọ̀ gbogbo rí pé kò sí nínú láìní mi ó bá fẹ́ gbọ́ hip hop má dára ẹ̀ láǹbọ̀ ń pè mí ò bẹ̀bẹ̀. Mọ̀ ọkọ. Wọlé náà wà okay because Wọlé náà ó make in the music industry l'Abẹ́òkúta because ó ṣe rẹ́kọ̀dù Wọlé á tó mẹ́jọ bí mẹ́fà. Ṣẹ̀sí bọ̀bọ̀ ńkọ́. Bàbá nìyẹn Ṣẹ̀sí náà wà okay mọye rẹ́kọ̀dù tí Ṣẹ̀sí ṣe ni àìmọye rẹ́kọ̀dù tí Ṣẹ̀sí ṣe tó. Okay D1 Adasy ẹ tún fún wa lórin kan kẹ́ wá sọ tẹlifóònù nọ́mbà yín kí gbogbo àwọn tó bá fẹ́ pè yín sórí nọ́mbà yẹn. Ó di ìgbà kan náà ó tún dàsìkò kan ká tó fojú kanra kẹ́yìn màmá yan kú káwa màmá yan kú kájọ ríre bára ṣe o títí dọjọ́ alẹ́ ọmọ Sofela ilé ti yá mi ó di ìgbà kan náà ó tún dàsìkò kan ká tó fojú kanra kẹ́yìn màmá yan kú káwa màmá yan kú kájọ ríre bára ṣe o títí dọjọ́ alẹ́. Telephone number D1 Adasy. My own number is 08033181114 08233181114. Kàsìnà àti ṣẹ́rí nígbà tó bá dé stage kan nílé ayé Ọlọ́run máa ń gbé àwọn ìránṣẹ́ kan dìde láti ṣe nǹkan tí àwọn àgbà ò ṣe. Program yín ẹ̀yin fúnra yín ò lè mọ value ẹ̀ ń sìn. Ẹ̀yin ẹ jẹ́ kó di 10-20 years. Just make sure you keep the masterpiece gbogbo nǹkan tẹ̀ ń ṣe. People will start begging you pé àwọn need nǹkan báyìí. Ìgbà ilẹ̀ ń gọ́ṣẹ́ máa mọ̀ pé àyẹ́ ni pé mo ṣiṣẹ́ báyìí. Iṣẹ́ yín tẹ̀ ń ṣe yìí ó wà educative. Ẹ̀ ń ṣàánú. I do see it. I see some people that you put smiles on their faces. We see it. So you just keep it up. Owó yẹn lè má ti dé bẹ́ẹ̀ jẹ́ rò pé kó dé but God is watching and you have changed the face of broadcasting. You started kẹ́yìn náà máa ṣe ó tó aago méjì ló lù mo ti dé èmi Kàsìnà tí mo dé lórí ètò ìyẹn lẹ́kọ̀ọ́ kan ṣe tẹ́lẹ̀ but you have now diversified. You are still doing that now but ẹ tún ti diversify. You brought in another dimension into broadcasting industry which we are enjoying. Ẹ mọ̀ akọ máa wò akọ máa rẹ́rìn pé àkàsì ṣá ibi tẹ́ ẹ ti kọ́kọ́ kó irú àwa ìjẹ́ ìgbà kòró woman kan tẹ gbé story ẹ̀ níbi omi dá yẹn. Ìgbórè. You turn that woman to millionaire now. Ọlọ́run ni o. Owó tó rí èmi kò yí rí. Ọlọ́run ni Dáyọ̀ a ti ń retí rẹ̀ wá fún wa lódùn a ti ń retí rẹ̀ Dáyọ̀ a ti ń retí rẹ̀ wá fún wa lórin.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.